tèmi ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin olólùfẹ́ Bíyì Show. Ẹ jọ̀ọ́ ń fẹ́ ká jọ wo fídíò yìí, ó gùn díẹ̀ bọ̀ ń fẹ́ ká jọ wò ká lè jọ rí ẹ̀kọ́ kọ́. Nítorí láìgbà mo ti ń wo fídíò wọn àfáà pé wọ́n jọ ń ṣe debate àbí kankan, ilé ìtẹ̀ tí wọ́n ṣe debate lórí live kíní lásán, bọ̀ ojú gbà mí tì fún àwọn àfáà yìí lórí nǹkan tó ṣe nínú fídíò yìí. Ẹ̀yin náà tẹ pé ayé Muslim tẹ bá ń rí fídíò mi, ẹ̀yin náà jẹ́ ká jọ wo kíní ká gbé sí làákàyè wò pé ṣé ó make sense, ṣe understand. Fídíò yẹn dá lórí ètò láyé àti Sheikh ọmọ bàbá Lágége. Wọ́n pè kan náà dókítọ̀, ìkan náà ọ̀túnba. Àwọn ilé tún ní agbára ju gbogbo àwọn èyí tó pé King Josmi, Alagusi, Alif Agba lọ. Ẹ wo bó ṣe dójú ti àwọn tó tẹ̀ sí wà nínú ẹ̀sìn mùsùlùmí gangan àti àwọn tá àtẹ̀ wà nígbàgbọ́ nínú àwọn ẹ̀sìn méjèèjì yìí. In fact wọ́n really dojú tì wọ́n really dojú tì èmi gan fúnra mi, torí mo pé ṣé nǹkan tí máa yín béèrè lọ́wọ́ yín lẹ̀ ń dá, àṣé lóòótọ́ lẹ̀sìn yóò ń ṣe ẹ̀sìn tó wà peaceful. Ẹ ká wo fídíò yẹn, ẹ jẹ̀jọ́ jẹ́ ká wo bí àwọn tó ń pè ní ẹlẹ́bọ ṣe wọ́n yín dá wọn lóhùn àti àwọn tó pe àwọn pa àwọn òṣèlú ẹlẹ́bọ pẹ́ sí àlàáfíà, kẹ́wọ́ bó ṣe ń sọ̀rọ̀, káwá wo ẹni tó make sense. Ní ẹ̀yìn tí ìwé òkè ronú fún ìdẹ́kẹ́ máa ń lo brain yín, ẹ ká jọ wo fídíò yìí, ẹ ṣé. Ṣebí right up lè máa ń kọ nípa ànábì, nípa Ọlọ́run. Right up yẹn náà ni kò gbé lọ sínú ìwé Odùduwà. Kí ni Ifá wí nípa gbogbo tí mo sọ lẹ́yìn òun ṣe right up physical ìgbà Sheikh ẹ̀yin ẹ máa calm down. Ẹ ti kọ́kọ́ bí mi pé kí ni mo like nípa ẹbọ ṣíṣe. Mo sọ pé òróró yẹn ó máa ń reduce to stretch mark. So tí n bá fẹ́ prove nǹkan tí Ọ̀rúnmìlà ṣe, because ànábì kan ló invent palm oil. Ilẹ̀ wa la ti ń rí, one of our natural resources ni ẹ ṣe understand. So tí n bá fẹ́ fi hàn yín nísìn, màá need láti bọ́ pátá, màá show yín pé stretch mark tí mo ní tẹ́lẹ̀ ó ti reduce. Nǹkan tó Ọ̀rúnmìlà ṣe fún mi nìyẹn. Sheikh ẹ já tẹ̀síwájú pẹ̀lú kinní náà. Haji Abdulrahman, ẹ béèrè tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́. Tí o bá ti ṣe tán. No 10 million mi no Sheikh mo ti down. Ẹ̀yin lẹ tẹ̀síwájú látẹ̀kọ̀ yín lẹ ń bí mi question. Mo dẹ̀ ti down question fún yín. Ó yá lójú gbogbo ayé lónìí. Ó yá jẹ́ kí gbogbo ayé mọ̀ kó dẹ̀ fi búra sí. Ọlọ́run kọ́ ló máa fi búra. Ó yá ẹ jẹ́ iṣẹ́ náà látẹ̀kan ẹ máa ní kí iṣẹ́ ẹ̀dẹ̀ ń sọ̀pù mi. Farabalẹ̀ sẹ́ ọ̀dọ́ tí wàá ló wà ń bí Michael tó ń jágbe mọ́ yẹn àwọn gangan lóòótọ́. Ẹ ti ń stress mi ṣe yìí kẹjá tẹ̀síwájú ẹ̀yin lẹ́ ń lọ́ǹgì kìíní out stop lọ́ǹgì kẹjá. Ó sórí live lọ́la tẹ́ ẹ bá tún wá rí mi ń bẹ̀ lọ́dọ̀ àwọn MS bàbá kí nǹkan báyìí kí Ògúnlákáyé ṣe nǹkan báyìí fún ọ, kí Èṣù ṣe nǹkan báyìí fún ọ, kí Ṣàngó ṣe nǹkan báyìí fún ọ. Ó gbèrè ẹ ṣe pé tó bá wá mèpè tó fẹ́ ṣe àwòkọ́ lépè tó ṣẹ́ ṣó ti yé báwọn. Ọmọ mi ní nǹkan tí màá sọ̀rọ̀ fún mi lọ́mọ bó ṣe ń ṣe pé ẹ̀yin lọ́mọ bó ṣe ń ṣe pé ìtúsọ ẹ sọ fún mi. Ẹ̀wọ́ yẹn ètò láyé wọn ní kò dá sọ̀rọ̀ tó gbẹ́mi sọ̀rọ̀. Hello, I'm not talking to you guy. Mi bá ẹ sọ̀rọ̀ ẹ gba advance nínú. Ètò láyé wọn ni ó dákẹ́ náà kí ló dákẹ́ nìyẹn máa ń sọ. Ó lọ máa sọ̀rọ̀ sálẹ̀ orí ẹ̀bù ọ̀dà àwọn ẹ̀mí wà ní. Ẹ bá wa gbé ètò láyé sókè padà ẹ jọ afárá mọ́ni. Ìrọ̀ tó kó wá sálẹ̀ jẹ́ kó lọ máa tó bá wa tap. Onírìsì. Kó lọ máa bá wa tap náà ṣe. Afárá mọ́ni ẹjọ́ bá wa pa tap. Ní tó ṣe ẹni pé ètò láyé tẹ̀ ń sọ yìí. Ẹni sùúrù ètò láyé tẹ̀ ń sọ yẹn wàláhì Ọlọ́run dákun má jẹ́ kí àpàdà sí bó bá wa ẹni yẹn sọnù ni. Tí a bá wá ń ta dànù. Ẹni a máa padà rí àwa máa rí létà ẹ jẹ́ kó ń pa táàpù náà. Ẹ jẹ́ ká rí i torí pé àfáà ni o tó nílé kí ó ní fọ̀ ó jáde sánáwí o ó ń lọ wá sí ó ń ṣe MC o nínú Ramadan wọ́n sì lẹ pósítẹ̀ síbi kan tí mo rí o bó ṣe wá di pé ó wá kú nínú mọ́lẹ̀ bọ́ sínú òkùnkùn ló yà mí lẹ́nu o nísìnyí báyìí ẹ dákun àtẹnujẹ ló kó bá ṣe àtẹnujẹ ẹ má jà lé ètò láyé ó ṣe é ṣe ẹ dákun torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn. tó bá ti wọ bíi tí tó bá ti sọ̀rọ̀ ọ máa jábọ́lẹ̀. Ó dà bẹ́ẹ̀ náà now ètò láyé ẹ̀mí ò tù. Kí ló dé tó ń já mi bọ́ọ̀lù MC. Ètò láyé ẹni sùúrù gbogbo yín la máa fún lọ́rọ̀ sọ. èèyàn mélòó ló ń wù ẹ́ tó ń já mi bọ́ọ̀lù anyhow. Ètò láyé ẹjọ́ ló fẹ́ rò máa tún já ẹ bọ́lẹ̀. Ẹni sùúrù ẹjọ́ ẹ dákun Haji Abdulrahman. Àṣekà ní ìkáyé àrífín lè bọ̀bọ̀. Ànífín bá wo ṣe mẹ́tẹ́ ń bá sọ̀rọ̀ ṣá. ọmọ yahoo ń jẹ́ mi bọ́ọ̀lù ẹ̀lú àbò tálọ́mọ yahoo odidi kìrìjì mọ́ríkà sílẹ̀ ń bá sọ̀rọ̀ pé. Alẹ́ rẹ̀ kò lọ́wọ́ ẹ̀kú lọ́pọ̀lọsẹ̀ wà láì. Ọya ẹjọ́ Naam Haji Abdulrahman ṣe ní ìbéèrè tẹ́fẹ́ bí olóṣó kí ló kọ ìkíní kan Ọ̀rúnmìlà olóṣó Fárájì Ọ̀rúnmìlà. Wàhálà ṣe ní the glasses ni. Nǹkan tẹ́ ti sọ fún ẹ ti sọ gbogbo àgbà kálímọ́tù ṣáádà kọ́kọ́ gbé àwọn ẹgbẹ́ ẹ̀ ṣe pé
gbogbo ó yá àwọn gbé òrìṣà àwọn tó ẹgbẹ́ ní ẹ̀ kó ṣépè gbé ó yá wọn à ń gbọ́. ṣépè láti òní lọ mi ò tún ṣòṣà mọ́ ẹ má ó pè yá mí mọ́ tábàdẹ̀ ti rí ìṣàmọ̀ ẹ má pè mí mọ́ ms bàbá ẹ fi mí lẹ̀ o ẹ fi mí lẹ̀ ẹ má pè mí mọ́ mi gbé gbogbo wọn eléyìí ṣépè ṣeré ní jàre gbé gbogbo wọn ṣe òun mú àṣeré ni o ó máa wo bí bọ́lẹ̀ ń sìn yẹn ẹni sùúrù olóṣòyì yàtọ̀ sí pé ó tiẹ̀ fẹ́ gbowó mọ́kà mo lè bún 100,000 lálẹ́ yìí tí màá send receipt ẹ̀ sí ojú gbogbo kínní tán máa rí má mú wa ṣeré ń bí àìṣe olòṣì islam kì í ṣe ẹ̀sìn òṣì má wò wá pé bóyá. for the last 2 weeks ẹ̀yin lẹ ti ń ṣeré láti joy because ẹ̀yin lẹ kọ́kọ́ wá sórí live tẹ offer láti 2 weeks mo ti ń wá yín mo ń wá yín àrí yín wá. gbé gbogbo àwọn kínní ẹ̀ ṣépè èpè ńlá gbé wọn ṣépè pé Ògúnláka yìí ò ní jẹ́ kí wọ́n gbádùn ayé Ògúnláka yìí máa bágẹ́ wọn bọ́n jẹ́ tí wọ́n bá tún dọ́dọ̀ ẹ̀ tí wọ́n bá tún pè ẹ́ sójú ọ̀nà àánú tí o bá tún dé ọ̀dọ̀ wọn mọ́ kí Ògúnláka yìí rẹ àti Ṣàngó rẹ àtòṣà rẹ kó ṣe báyìí fún ẹ láti ní lọ mo ti bọ́ àkísà kalẹ̀ mo fẹ́ wọṣọ tuntun látòní lọ mo di mùsùlùmí òdodo tó bá jẹ́ sí pé mo mú yín ṣeré ń bí kí nǹkan báyìí màá dáṣẹ lówó lálẹ́ wallahi ismabillah islam màá kọ́kọ́ dáṣẹ lówó náà ṣó ti yé ó yá. ẹ̀dẹ̀ dóná ṣe olóṣù Ọ̀rúnmìlà ní sùúrù olóṣù Ọ̀rúnmìlà o. ó bọ̀ aláàlẹ́ ẹ máa kà properly I need the glasses ni. olóṣù Ọ̀rúnmìlà ní sùúrù ẹ jẹ́ ká tẹ̀ sódò ọ̀rọ̀ fúnra alálẹ̀ báyìí ṣé nísìnyí báyìí ẹbọ tó ń ṣe yẹn ṣé ẹ̀rí wà fún ẹbọ yẹn nínú Ifá pé kẹ́ ẹbọ Ògún àbí kẹ́ ẹbọ Ṣàngó. mi ì ṣe mọ́ ṣẹ́gẹ́t ṣèyíkì ló ń waste time látẹ̀kọ̀ mo tọ́ pé mi ì ṣe mọ́ mi ì ṣẹbọ mọ́ ẹ fi mí lẹ̀ o mi ì ṣẹbọ mọ́ o mo fẹ́ gba ṣàhádà mi náà fẹ́ wọ wá ní sùúrù olóṣù Ọ̀rúnmìlà ní sùúrù. ẹ̀yin lẹ́ ń lọ́ǹgì kínní olóṣòbò aláàánú ẹjọ́ a máa tó change ẹ̀ bẹ̀rẹ̀ sí. wo bí wàá wá sọ fún wa pé òun mú rẹ ṣeré ni àwa kọ́ ló mú ṣeré torí àwọn tó wà ń bí gbọ́n ju ẹ lọ o wọ́n gbọ́n ju ẹ lọ gan-an. ẹgbẹ́ ká tẹ̀síwájú ó ti lọ power tap. ó bá máa ṣe lọ ó bá máa ṣe mọ ìyẹn òkan wa ń bí báyìí. tó ti yé ó fẹ́ máa dà á láàmú ẹni tó bá lẹ́mìí nu yín kó bọ́ nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ kò dáhùn kankan bẹ́ẹ̀ rádaràda ló ń sọ. irọ́ ó fẹ́ máa mú bàbá ẹ dákun ẹ bá gbé padà. ẹgbẹ́ mi síbi screen kí n dá yín lóhùn. ó yá ètò láyé ó yá dáhùn. ẹ jọ kẹ́nìbọ̀dì máa interject mi and then àwọn ọmọ tó ń drop mi ẹ má drop mi o kí lẹ́ ń drop mi fún. àkọ́kọ́ náà kò sí ọmọ ń bí àgbàlagbà níbi táwa máa ń drop ṣé o bẹ́ẹ̀ yẹn ni àwọn ò kí ń drop ṣé o nà. ọ̀gá gbẹnu sọ́hún jọ. ó yá ẹ máa drop mi ẹni àwọn bíbá yìí. ní sùúrù ìdáhùn tá fẹ́ bí jẹ́ ká bí ẹnì kẹta fẹ́ bí. má interject mi rárá má bá mi sọ̀rọ̀ ṣé o lọ ń bá mi sọ̀rọ̀ ìdániwọ́ tó ń bá mi sọ̀rọ̀ ìwọ ọ̀kọ́lá jẹ́ kó rí ẹ pé mi ṣẹ́gbẹ́ má bá mi sọ̀rọ̀ má rí wo pé orí privilege mi o. ọmọ ọdún mélòó ni ọwọ́ tó gbé o tó bá mi sọ̀rọ̀ ó mọ o ọtún bá ó mọ o ó mọ kó tó bá mi sọ̀rọ̀ ẹnu ẹ dákẹ́ mo ní ẹjọ́ túnba ẹ dákun jọ lọ ẹjọ́ ẹ ní sùúrù ẹjá fún ètò láyé ní. no ẹ jẹ́ kó wà ń sáré ó rude. ẹjọ́ ajira mọ́ni ẹjọ́ mo bẹ̀rẹ̀ torí Ọlọ́run ẹni tó bá rude ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ fi yá mi torí Ọlọ́run ẹ fi ètò láyé yá mi ó yá ètò láyé bismillah. ṣé ẹ jẹ́ kí n bá sọ ẹ jẹ́ kí n bá ẹni sùúrù mo ní kó má bá mi sọ̀rọ̀ sẹ́ ẹni sùúrù yá ètò láyé bismillah ó yá ó fẹ́ dìvẹ́ndì ẹ̀bọ ni ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹni sùúrù ètò láyé ẹ̀ẹ̀rán ti Ọlọ́run ẹ jáde sánáwì tí mo mọ̀ pé ẹ jáde sánáwì ẹni lè kí ó tẹ̀ ń ká àwọn ọmọ tẹ̀ ń ṣe ṣàádà fáwọn ọmọ tẹ̀ ń ṣe wọ́n fáwọn ọmọ ẹni sùúrù no wọ́n ń pè yín wá sí ẹ̀ ń sọ fún wọn pé kẹ́bìrúláhà ẹgbọ́lọ́hún tó Ọlọ́run tẹ̀ ń sọ pé kí wọ́n gbé tóbi bí wá sí yẹn ni kí ẹ wá sọ̀rọ̀ lé lórí yẹn tẹ́ wá ń sọ pé kò sọ́lọ́hún mi ì mọ̀ tó gbé yín débẹ̀ yẹn ẹ dìvẹ́ǹdì ẹ̀bọ ẹ fún wa lóòótọ́ ẹ convince wa. ẹjọ ta tún lé léyìí ẹjọ mo kí dókítà so mo kí dáadáa ẹ káàbọ̀ ẹ béèrè lẹ́gẹ̀sì àwọn babalá baba wa lọ́wọ́ mi òun mo torí ẹ̀ gòkè fẹ́ dá yín lóhùn oyè pé tá a bá wà lọ́dọ̀ wa ọ̀rọ̀ Islam la máa ń bí bó tiẹ̀ jẹ́ pé ẹ̀rí sì kankan fún wa dòní ṣùgbọ́n mi ò dá yín lóhùn kí ni lẹ́gẹ̀sì àwọn bàbá wa so mò ń bọ̀ ẹ jẹ́ n tàn kámẹ́rà mi so gẹ́gẹ́ bí ìbéèrè yín so ẹ béèrè àwọn méjì Ọ̀rúnmìlà àti Odùduwà lẹ béèrè lẹ́gẹ̀sì wọn Ọ̀rúnmìlà àti Odùduwà good
so ẹ jẹ́ ká gbé legacy of Ọ̀rúnmìlà oyè ó ní Ọ̀rúnmìlà òun là ń pè ní wisdom knowledge destiny àti truth ó ní founder of Ifá divination system ó ní Ọ̀rúnmìlà yìí gangan ló dá ń tà ń pè ní Ifá divination system Ifá òun ló dálẹ̀ Ọ̀rúnmìlà is the custodian of Ifá Ọ̀rúnmìlà yìí gangan ni alákòójọ ń tà ń pè ní Ifá the most advanced spiritual knowledge tó jẹ́ pé eléyìí gangan ni tá a bá ń sọ̀rọ̀ nígbàlódé tá a bá ń sọ̀rọ̀ spiritual knowledge kò sí ìta lè gbé tó tó Ifá t'Ọ̀rúnmìlà dálẹ̀ in Yorùbá culture nínú Yorùbá culture ó ní Ifá contain 256 odù Ifá contain ní tá à ń pè ní 256 odù stories philosophies science àti ethics tẹ́ bá ń wá story ẹ bá nínú Ifá ìtàn nìyẹn ohun tẹ́ bá ń wá philosophy ẹ bá nínú Ifá tẹ́ bá ń wá science ẹ bá nínú Ifá tẹ́ bá dẹ̀ ń wá ethics ẹ bá ń bẹ̀ ó ní his legacy Ọ̀rúnmìlà oye ó ní created a structure system for solving life problem Ọ̀rúnmìlà ló create ìtànpè ní solving of all problems nígbà tí o tiẹ̀ tí ì síwèé gan ó create ṣe nonsense ni bàbá yìí sọjà rẹ jẹ́ ó ní ká health ó ní use for health ó ní wọ́n máa ń lò fún àlàáfíà decision making nonsense ló ń sọjà rẹ ẹjọ́ afáramọ́ni ẹjọ́ ó yá ẹjọ́ ta ló mute mi náà ẹjọ́ afáramọ́ni ìwé náà ń kà lọ́wọ́ ìwé náà ń kà kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rọ Ọ̀rúnmìlà náà ẹ má jẹ́ ká fún láàyè ó yá kí ló le tó ìnà ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù. ó yá 2 minutes more ó yá. Ok ó ní òun náà máa ń lò fún health conflict resolution náà máa ń lò fún solution fún problem wọ́n máa ń lò fún destiny alignment òun la fi ń yanjú òun náà máa fi ń yanjú gbogbo tí ń jẹ̀ràn tá bá fẹ́ solve tá bá fẹ́ fi wo kí ni tá a gbé wáyé báwo lọ́nà gbèsè ayé wa ó ní tó bá fẹ́ kà á oyè kò jìnnà ó ní lọ ka the sacred of Ifá oracle tí Afọlábí oyè ìmẹ̀yẹn àpègà tó ṣe ó ní teacher of destiny orí philosophy tá a bá ń sọ̀rọ̀ orí philosophy ẹ máa bá ń bẹ̀ ó ní Ọ̀rúnmìlà teach that every woman choose a destiny Ọ̀rúnmìlà ti teach nípa pé kí ni o orí pé Ọ̀rúnmìlà ti teach nípa pé kí ni o orí kẹ̀kẹ́ tó wà important lára ẹ̀dá ó ní discover purpose ó ní avoid misfortune ó ní living in alignment afáramọ́ni ẹ bá sọ̀rọ̀ truthfulness ẹ máa bá lára Ọ̀rúnmìlà ẹ bá sọ̀rọ̀ patient ẹ máa sọ 2 minutes lẹ fún mi kéèpé ẹ bá sọ̀rọ̀ minutes lẹ fún mi. everybody kan rẹ́rìn ni ẹ̀ ń ka ìwé lélẹ́yìn ẹ̀ ń ka bàbá mi ẹjọ́ ẹ má. ẹgẹ dákẹ́jẹ́ àkọlé ìwé kan tẹ́nìkan kọ. ẹjọ́ torí Ọlọ́run ẹgbẹ́ ìdùnnú ayé wá sókè padà nípa nǹkan tó kà ní làbá. ẹni sùn ẹjọ́ èṣù is not a Satan yìí èṣù is not a Satan ṣó fẹ́ mọ òdodo a máa ja ẹbọ́lẹ̀ ń bí o má kàn jókòó bẹ́ẹ̀ yẹn o ní reference kankan ẹ ló ṣe wù. ṣèké ẹgbẹ́ ìdùnnú ayé wá sókè padà ẹjọ́ torí Ọlọ́run. bàbá ní ìkàyé. níjà o àtúntò rọ ni o ọjà wájú bẹ́ẹ̀. bàbá ní ìkàyé. bàbá. ṣé ètò láyé ti di onífá ni. apá tààrọ̀ sà. Afa Gafari tó wà ní fọ. ṣé mo fẹ́ mètò láyé tì ní ibo mo já sí lálẹ́ ìtòrí Ọlọ́run báyìí. Kọ́ńgò ló ń gbé nsìn. ẹ̀yin lẹ ń fún láàyè kó máa ka rọ́bìsì. ṣé fún àpá lówó ni. ṣe gbọ́ sà àwa ní ìkàyé. mi ò mọ̀rú àpàdà síbú tó bá ẹni yẹn o. ayé wọn ti bàjẹ́ ikú tí ń bá wọn jà ilé tí ń bá wọn jà. naam. tó yẹ kí ni yín máa dùn lálẹ́ yìí àwọn la fún yín viewers o. ó dà ìpórí ẹ ò pé èṣù. ẹ ti yá mi ni à ń sọ̀rọ̀ mọ́lẹ̀ máa wá ẹ̀ kílé. torí ẹ pé ṣá. o tún jẹyàn mọ́ láyé eléri bú ọmọ. à ń sọ̀rọ̀ olórí rẹ̀ ń sọ̀rọ̀ èṣù. bàbá ní ìkàyé o. mo ti bàbá dókítà ó dà ìpẹ́ fẹ́ di ètò láyé lọ́rọ̀ ẹjọ́ ètò láyé ti wà ń bí. ẹ bá mi lọ́rọ̀.
hello dókítà torí tí ni mo ṣe wá sókè ẹ sọ̀rọ̀ kan sí ẹjọ́ ẹ jẹ́ kí n bá dókítà sọ̀rọ̀ ẹjọ́ ẹ ṣe bàbá mi dókítà ó yà yín lẹ́nu pẹ̀lú ipò tẹ́ bá mi àbí ẹ máa gbọ́ ó máa rí